bí Nàìjíríà yóò bá ní ṣe gbé wá mọ́ oníkálukú máa lọ ó wà nínú ìwé àkọsílẹ̀ yẹn àwọn èèyàn pààyàn ẹgbẹ́ AK-47 lọ́wọ́ wọn ẹ wá náà ronúpìwàdà káwọn lọ jí gbogbo No matter what religion you belong to, no matter where you come from, no matter what profession, we Nigerians are being killed. And our governments seem to be incapable. I know we had capacity to pick up anybody in Nigeria who commits crime anywhere with drones. You can sniff them up. You can take them out. Why are we not doing that? Why are we... ohun tó lè ṣe kò ń sọ̀rọ̀ Bíbélì o. Ṣé rí ìpele tá a dé pẹ̀lú ọ̀rọ̀ àwọn Fúlàní mi ní tàn yín jẹ tìbílẹ̀ ló lè ṣe ẹjọ́ ẹ̀yin Yorùbá tẹ ní kínní lọ́wọ́ ẹjá jígìrì padà ẹjá padà sẹ́sẹ̀ àárọ̀ wọ́n ti fi ẹ̀sìn kan wá jẹ́ wọ́n ti fọ ẹ̀sìn gba nǹkan táwọn bàbá wa tí wọ́n ń lò láyé ìgbà yẹn tí ayé fi ń dára wọ́n ti gbà á. Ẹ̀yin olólùfẹ́ Gbémi Débẹ̀ ẹ káàbọ̀ sórí ìkànnì ẹ wo ilé tí mo gbé wá lónìí ó le gan o abẹ́ẹ̀rí ni Ọbásanjọ́ gangan ti sọ̀rọ̀ jáde pé a ní irinṣẹ́ wáì tí àwọn ìjọba tí wọn ò fi gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ àwọn tó ń jiyàn gbé yìí wáì tí wọn ò fi gbé ìgbésẹ̀ lórí àwọn tó ń pa wá yìí wáì tí wọn ò fi gbé ìgbésẹ̀ lórí àwọn tó ń ṣe kíni tí wọ́n fẹ́ pa wá tán nílẹ̀ Yorùbá ẹ wo ẹ̀yin èèyàn ẹ wá nǹkan kẹfìdílé ẹ rí i pé ọ̀rọ̀ ẹ̀sìn náà wọ́n ti fi gba ìṣẹ̀ṣe lọ́wọ́ wa ẹ wo ẹ̀yin èèyàn. ìkà ọ̀dájú ènìyàn ni wọ́n ìfà ìtàn bá ń wá bẹ́ẹ̀ mi ṣe máa ń pè wọ́n ni pé political bandits làwọn náà má jẹ́ kí n tàn yín jẹ olóòtú ṣe rí. Security is not only by force, it is also about understanding, rehabilitation and reintegration. Restoring values and preparing individuals to return to society as responsible. Nífura tó nítorí ohun tó ń ṣẹlẹ̀ ní Kwara òótọ́ Kwara ilẹ̀ Yorùbá ló ní tẹ́lẹ̀ nítorí ọba ni wọ́n jẹ ń bẹ̀ ọba tó jẹ gbẹ̀yìn bẹ̀ lọ́ba Àkànbí nílọrin àwọn Sàràkí náà yí padà tán sọ di ẹ̀mà mọ́ àwọn Ọ̀yọ́ yẹn lọ́wọ́ ẹ̀mà tán dẹ̀ wá sọ dì mọ́ ọ lọ́wọ́ òun náà ní báyìí. Governor of Oyo State, Engineer Seyi Makinde, to please help us and dialogue with these people. They should not use force. The force that they used yesterday has cost us so much. It has added to our problems. In fact, one of us has been picked that they are going to kill him because government tried to help us by force. We want you to call them and dialogue with them so that our lives will be saved. We will not. Ẹ̀sìn tọ́lọ́run fún wa láti mú wèrè orí wa kúrò ẹ̀sìn àwọn bàbá wa là ń ṣe ni wọn bí wọn kú rí kán dé ipò yẹn kán lọ jalè wọn bí wọn rí gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí kán rí ṣe gbóhùn wọn kán kúrò Nàìjíríà kán lọ Kòríà kán lọ gbàgbára ńbẹ ilẹ̀ yà á mú wọn nítorí Yorùbá ti bálẹ̀ sọ̀rọ̀ ọ̀dàlẹ̀ bálẹ̀ kú ẹni bá dalẹ̀ máa bálẹ̀ lọ ni. wọ́n á gbé Bíbélì lé lọ́wọ́ á la Bíbélì á gbé Kùránì dání á foríjàn à ń tanra wa jẹ ni. Nigeria is a failed state. Nàìjíríà já wa kulẹ̀ kí Nàìjíríà disintegrate ká pín bó bá jẹ́ yẹn náà la máa ṣe kóníkálukú máa lọ kókè Ọya máa lọ kí ilẹ̀ Ìgbò nǹkan kó máa lọ kóníkálukú wá dá dúró kóníkálukú lọ ṣàkóso ìlú ẹ̀ tán bá wà lókè Ọya wọn tán bá fẹ́ sọ gbogbo wọn di ìlú mùsùlùmí kán sọ wọ́n dì í kán fẹ́ wa tó kù sílẹ̀ ẹnikẹ́ni tó bá fẹ́ lọ sípò kán má fi ìwé ẹ̀sìn kankan kán má fi búra fún wọn nǹkan Áfíríkà wa ni kán lò fún wọn kán wá wò ó bóyá wọ́n á ṣòótọ́ tàbí wọ́n á parọ́ ńgbọ̀n bá dípò yìí tó bá dójú ẹ̀ àní òdà ká máa ẹ gbààwẹ̀ ọjọ́ méje ẹ gbàdúrà ọjọ́ kan ẹ ṣe kinní kan Ọlọ́run ò dẹ̀gọ́ líbu Ọlọ́run wọ̀ ń ṣe dèdè rẹ̀. pásítọ̀ kò sí nǹkan. Sáàmù ò lè dá ọ̀tá. Sáàmù ò dá ọ̀tá àbọ̀dúró olóòtú Sáàmù ò dá ọ̀tá àbọ̀dúró fi jà gbógun táwọn wo. àjínigbé yìí lórílẹ̀‐èdè yìí nítorí wípé ẹ rí pé ńgbà mò ń sọ̀rọ̀ lẹ́ǹkan mo ní báwo la ṣe bára wa níbi tá a dé yìí ẹ rí wípé ìgbésùnmọ̀mí níbi àìmọye ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn bóyá bíi early 60s tí mo rí fọ́nrán ìwé yẹn wípé wọ́n jí oní okòwò kan gbé nílùú Abẹ́òkúta ṣùgbọ́n kò rí bó ṣe rí ilé ni nítorí ilé ni yìí sìn ńṣe ló dàbí pé kí ni a bẹ̀rẹ̀ ìjọba àwarawa democracy kí la bẹ̀rẹ̀ ìjọba òṣèlú sí òun ni ó wá di tọ́rọ́ fọ́kálé òun ló wá di èròjà okòwò òun ló wá di ọ̀nà tá à ń gbà tá a fi ń sọ̀rọ̀ ẹni dọlọ́rọ̀ òjijì ló wá di pé àtàwọn tó wà níjọba
àti àwọn agbódegbà wọn gbogbo wọn wá rí gẹ́gẹ́ bí ọ̀nà kan gbòógì tí a lè ṣẹ̀ṣẹ̀ fi dolówó yàtọ̀ sí pé a wà nípò òṣèlú torí lórílẹ̀-èdè wa lónìí ẹni tó bá fẹ́ lówó gan tó bá wọnú òṣèlú wá dolówó tó bá dẹ̀ tún jẹ́ agbésùmọ̀mí tàbí bàbá àṣàlẹ̀ wọn wà á tún lówó lọ́wọ́ bó ṣe wá wo orílẹ̀-èdè yìí ó jẹ́ pé gbogbo wa náà la rí láwọn àkókò yẹn pé láti 2005 lápò òkè ọ̀yà náà ló gbà wọ orílẹ̀-èdè yìí nǹkan àkọ́kọ́ tó dàbí pé wọ́n fi mú àwọn agbésùmọ̀mí wọlé ni wípé wọ́n kọ́kọ́ tàn wọ́n jẹ wípé wọn ò fẹ́ ẹ̀sìn mìíràn lórílẹ̀-èdè yìí tàbí wípé ní orílẹ̀-èdè yìí o àwọn ìlú kan wọn ò tiẹ̀ fẹ́ ẹlẹ́sìn mìíràn níbẹ̀ yàtọ̀ sẹ́sìn mùsùlùmí nígbà tó yá òun ni pé wọ́n wá gbé ó di inú ètò ìṣèlú wọ́n ti lérò wípé àwọn ìjọba kan wọn ò ní fẹ́ gbà láti kúrò ní ipò ni wọ́n ṣe lọ ṣe ìfilọ́lẹ̀ àwọn agbésùnmọ̀mí wọ̀nyí lóní gbòógì gbogbo aládàárí àwọn fọ́nrán yẹn ń gbà yẹn ṣùgbọ́n ta ló máa sọ pé orí ìgúnnú kò dáa áfàkàbà tisẹ̀ lọ sókè lọ wò ni orí náà ṣe rí ibi tó wá dé lónìí níṣe ló dàbí pé ẹ̀rí pé ọ̀gbẹ́ni kan tó jẹ́ bí agbẹnusọ tàbí bàbá wọn òun ni Ṣèyí Kùgúmí ìyẹn òun ṣe ẹni tá a lè dárúkọ ẹ̀ ẹ̀rí pé ńgbà tó bá máa sọ̀rọ̀ bọ̀ á ní ẹ ṣe nǹkan táwọn ará ibí yìí fẹ́ àwọn ọmọ àwọn ni èmi ò lè sọ pé ọmọ tèmi torí ọmọ tèmi ò gbésùmọ̀mí olóòtú àwọn ọmọ wọn ni níṣe ni ká ẹ fún wọn ní nǹkan tí wọ́n fẹ́ kí wọ́n lè máa gbé láàrin ìlú àwọn agbésùmọ̀mí yìí àwọn ará àwọn nìyẹn ẹ̀sìn titi wọn ló fàyè gbà ẹ̀sìn tiwa ò fàyè gbà nítorí wípé ẹ̀sìn titi wa ẹnikẹ́ni tó bá fi idà pànìyàn ẹ̀sìn yẹn sọ fún wa pé nípa idà ni wọ́n máa fi pàkó ń ṣe léyìí tíjọba òde òní ìwà ń ṣe tó yẹ pé agbésùmọ̀mí lẹ́yìn tó ti mú gbogbo àwọn èèyàn tó ti dá wọn lóró lẹ́yìn tẹ́ ti gbẹ̀mí lẹ́nu ènìyàn lẹ́yìn tẹ́ ti sọ léèmí sínú ẹkún ìbànújẹ́ ayérayé lẹ́yìn tó jẹ́ pé gbogbo ìdílé kan ẹ ti pa wọ́n run pátápátá bóyá ọmọ kan ṣoṣo péré ló kù tí kò sọ́jọ́ ọ̀la fún mọ́ ẹ wá ní wọ́n ronúpìwàdà irú ronúpìwàdà wo nìyẹn olóòtú irú ronúpìwàdà wo níṣẹ́ ló jẹ́ pé ìpele tí ọwọ́ tí àwọn ìjọba wá padà wá sórí ìbéèrè yìí ìpele ọwọ́ tí àwọn ìjọba fi ń mú gbogbo ọ̀rọ̀ yìí ó jẹ́ kí n fẹ́ gba nǹkan tí Ṣèyí Kùgúmí ń sọ wípé gbogbo àwọn tó wà nípò ìjọba kò sẹ́ni tí ò mọ àwọn agbésùmọ̀mí kò sẹ́ni tí ò mọ ibi tí wọ́n tẹ̀dó sí kò sẹ́ni tí ò mọ wọn nípa orúkọ wọn ṣe rí wípé orílẹ̀-èdè wa a wà nínú kòbá òlé. lọ́jọ́ tí ẹ gbọ́ ìròyìn tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ kí làwọn tó kọ́ wá sí yín lọ́kàn. olóòtú ohun tó kọ́kọ́ wá sí mi lọ́kàn ni pé Yorùbá ti sùn ṣe rí tẹ bá dẹ̀ wo ìpìlẹ̀ Yorùbá wọ́n ní amúkùn ẹrù ẹwọ́ onókèlè ń wo ẹ̀wò sàlẹ̀ ṣe rí Yorùbá ní ìtàn Yorùbá a ní orírun Yorùbá a ní nǹkan ìṣẹ̀báyé láyé àtijọ́ nínú ìtàn tí àwa kà lóde òní yìí ńṣe mo lè sọ wípé gbogbo wa pátápátá ni ẹlẹ́wọ̀n ẹ ní kí n ṣe káwò ẹ ṣe olóòtú kò sí ilé tí ẹ máa rí tán máa kọ́ lóde òní tí ò ní irin gbọgbọrọ ló wà lójú gbogbo fèrèsé ẹnu àná àbọ̀wọlé náà ẹ tún fi irin sí ẹ tún fi ilẹ̀kùn sí ń tó a fi yàtọ̀ sẹ́lẹ̀wọ̀n ojú wípé kọ́kọ́rọ́ ẹnu ọ̀nà yẹn ọwọ́ wa ló wà àwọn tó wà lọ́gbà ẹ̀wọ̀n kọ́kọ́rọ́ wọn wà lọ́wọ́ wọ́dà ìyẹn mo fi sọ pé láyé àtijọ́ olóòtú kò sí gbogbo nǹkan tó dọ́bẹ̀ ilẹ̀kùn yín pákó ni kò sí burglary proof ńbẹ̀ kò sí rí ńbẹ̀ ẹ kàn ná curtain sí ẹ falẹ̀kùn sí ẹ jáde ẹ lọ kò sọmọ ẹni tán bíire láti wọlé ṣùgbọ́n ńgbà tí Yorùbá ti sùn tó dẹ́ pé Yorùbá wa àwa Yorùbá fúnra náà lájọ́ mẹ́rí báwọn ọmọ wa bá sọ Yorùbá nílé ẹ ní stop speaking vernacular èmi ò mọ àwọn ti sọ àwọn ọmọ wa dọ́mọ àlè Yorùbá nítorí pé ṣe rí bí onígbà tó bá ṣe pé gbá ẹ̀ òun náà máa ṣe bá fi kólẹ̀ bó bá pe gbá ẹ̀ nípa ńkẹrẹ̀ wọ́n bẹ́ẹ̀ fi wọ́lẹ̀ nítorí pé ṣe gẹ́gẹ́ bá wa ṣe wà yìí nínú ìtàn tá a bá gan tí bàbá tèmi tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run venerable tí wọ́n sọ fún àwa àwọn bàbá tó bí wọn kò sí ilé Yorùbá tí ò ní ṣẹ̀ṣe ẹ wá rí i pé láyé àtijọ́ tá à ń sọ yìí tó bá ń ta nǹkan orè oko ẹ wàá kọ owó iye ọjà yẹn wàá fi sí díẹ̀ wàá kú òǹdí ẹ̀ ni
tó bá máa dé tán bá mú kankan nu ọjà yẹn wọ́n á fowó sí díẹ̀ kó sọ ọmọ tán bí ire láti lọ jí nǹkan tó wà ń bẹ̀ ṣùgbọ́n gbà tá a ti tara wa lọ́pọ̀. nígbà tí ẹ wá tún gbọ́ lẹ́yìn ọjọ́ mélòó kan tí wọ́n pa mathematics teacher olùkọ́ ìṣirò kí ni ìrètí tó wá sí ọkàn yín? Olóòtú ó gba omijé lójú mi o nítorí pé nígbà tá a bá mú odindi ènìyàn tá a wá da dùbúlẹ̀ tá a wá du bí ìgbà tá à ń du ẹran ẹ rí wípé àwọn tó ń ṣe agbésùmọ̀mí tí wọ́n sá sábẹ́ ẹ̀sìn kan ẹ rí pé wọn ò ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn rárá ẹ̀mí ò jẹ wọn lójú rárá láti lè du ọmọ ènìyàn tí òun náà ní ẹbí tó ní ará inú ipò wo wọ́n fẹ́ káwọn ẹbí yẹn wà. Mi ò lè tọyún jẹ olóòtú mi ò lè wo fídíò yẹn o nítorí pé nígbà tí mo rí olùkọ́ ìṣirò yẹn tó gbá ẹni tó fẹ́ du lọ́rùn yẹn lẹ́sẹ̀ mú tó ń bẹ̀ mi ò wo dì bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ mi ò lè wo nítorí pé mò ń wò wípé inú ìpòrúru àti ìbànújẹ́ ọkàn òun ló ń jẹ́ kémi lè sùn torí tí n bá wò ó máa dùn mí ṣùgbọ́n kò síjọ́ tí mo jìnnà tí mo ṣàdúrà fún wọn kán máa sùn nínú àgbo táwọn àwọn tó wà nínú ẹ̀sìn wọn ń ṣe fún wọn mo mọ̀ wípé ìtawà náà ń gbọ́ Ọlọ́run sọ ó máa ṣẹ mọ́ wọn lára. nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti wá ṣẹlẹ̀ kí ló yẹ kó tẹ̀lé? ṣe rí ihun tó yẹ kó tẹ̀lé àwọn ìjọba wa náà sùn ìwà tán hù ní ìwà kò kàn mí nítorí wípé ṣe rí tó bá jẹ́ pé ìwà ó kàn mí ni wọ́n hù ní àwọn ọmọ ọdún méjì àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn sọ ni ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún mẹ́jọ láti bí ọjọ́ 17 sẹ́yìn báyìí wọ́n wà nínú igbó òjò á pa wọ́n òòrùn á pa wọ́n àwọn ẹranko búburú máa wà nínú ìgbẹ́ yẹn wọ́n lè wọ̀ débẹ̀ ọmọ ọdún méjì tó larú àwọn àdánwò ayé yìí kọjá tí àwọn tó wà ní ìpele ìjọba tí wọ́n wá jókòó tí wọ́n fẹ̀yìntì tó jẹ́ pé ohun tó mọmú lọ́kàn wọn ni ta ló fẹ́ lọ ilé ìgbìmọ̀ aṣòfin o tìpínlẹ̀ ta ló lọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tàbí senate òun ni tí wọ́n ń bá kiri lọ́wọ́lọ́wọ́ ó yẹ kí gbogbo àwọn ọmọ Yorùbá ó yẹ ká gbójú agan sí wọn ni ìṣe ni kò tẹ̀ yẹ ká rí ẹnikẹ́ni nínú àwa ìran Yorùbá o tá a wò pé a jẹ́ ọmọ Odùduwà tó kọ́kọ́ tẹ̀dó sí Ilé-Ifẹ̀ àti gbogbo àwọn ọba tá a ní tí àwọn orí adé kan bá fẹ́ kúrò àwa ìka fi ọ̀wọ̀ fáwọn kò yẹ kí àwọn náà sùn ní ìpele tá a wà àti àwọn tó wà nípò ìjọba nítorí pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ṣe wà mi ò bẹ̀rù ẹnikẹ́ni o yàtọ̀ sọ́lọ́run tí mo mọ̀ nítorí pé tí ó bá jẹ́ nínú àwọn ẹbí wọn bóyá bàbá wa Ọọ̀ni tàbí àwọn tó wà ní Ifẹ̀ tàbí nǹkankan ni wọ́n kó wọnú igbó lọ ṣé wọn ti ní gbègbèsẹ̀ bọ́n ṣe máa gbà wọ́n ní kán má lo ọwọ́ agbára nítorí àwọn ọmọ kéékèèké yẹn òótọ́ ni ṣùgbọ́n ṣé bí ẹnìkan ló ń gbowó lọ báwo náà ṣe máa gbowó débẹ̀ báwo náà ṣe máa ru owó yẹn ọ̀nà owó náà ń gbà gbowó lọ gbogbo àwọn kinní ló yẹ kí gbogbo wa béèrè kán má fi ẹ̀kọ́ tanná sọ́bẹ̀ fún wa jẹ ṣe rí olóòtú lára àwọn nǹkan ibi tí mo sọ̀rọ̀ dé yẹn ó ń fi hàn wípé lóòótọ́ ni àwọn tó wà ní ìpele ìjọba ni wọ́n mọ̀ nípa bí wọ́n ṣe ń gbé sùnmọ̀mí. kí ni tí òfin sọ lórílẹ̀-èdè àti káàkiri orílẹ̀-èdè àgbáyé nígbà tí oníléeṣẹ́ kan bá dá iléeṣẹ́ sílẹ̀ tó sì gba àwọn òṣìṣẹ́ síbẹ̀ tí ìjàmbá kan bá ṣẹlẹ̀ látẹnu iṣẹ́ sí òṣìṣẹ́ kí ni tí òfin sọ nípa iléeṣẹ́ yẹn? ṣẹ̀rí ní tí ìjà káwọn adarí iléeṣẹ́ yẹn ṣe. olóòtú nígbà tí òṣìṣẹ́ kan tó bá wà lábẹ́ àwọn ọ̀gá tó gbà síbi iṣẹ́ kinní kan wà tá à ń pè ní welfare package ìyẹn ni pé ìpele àbójútó fún gbogbo àwọn òṣìṣẹ́ tó wà lábẹ́ wọn tí òṣìṣẹ́ kan bá ní jàǹbá ní abẹ́ ilé iṣẹ́ yẹn lásìkò tó wà lẹ́nu iṣẹ́ tó sì wà lẹ́nu iṣẹ́ yẹn ẹ̀tọ́ ilé iṣẹ́ yẹn ni láti bójútó. ẹ̀tọ́ ilé iṣẹ́ yẹn ni láti bójútó. bẹ́ẹ̀ ni gbogbo àléébù tó bá wà ńbẹ̀ gbogbo ìtọ́jú tó nílò kí wọ́n ṣe wọ́n gbọ́dọ̀ gbégbésẹ̀ láti ṣe. ó dáa ní báyìí àwọn olùkọ́ tí wọ́n jí gbé wọ̀nyí àti èyí tí wọ́n pa ẹnu iṣẹ́ ni wọ́n wà ta ló gbà wọ́n síṣẹ́? ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. bẹ́ẹ̀ni. ìjọba àpapọ̀. bẹ́ẹ̀ni. kí ni tó yẹ kó ṣẹlẹ̀ ní kíákíá nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀? kí sì ni tó yẹ kó ṣẹlẹ̀ pẹ̀lú mọ̀lẹ́bí àwọn tí wọ́n gbẹ̀mí lẹ́nu? ṣẹ̀rí kí á bẹ̀rẹ̀ láti bí àwọn tó gbẹ̀mí lẹ́nu wọn yẹn ètò ìdójútòfò òun ni insurance ó gbọ́dọ̀ jẹ́ pé ní kọ́mọ́kọ́bó wọ́n gbọ́dọ̀ wá fún ẹbí àwọn tí wọ́n ti gbẹ̀mí lẹ́nu wọn yẹn ṣe rí àwọn tó sì wà ní àkàtà àwọn ajínigbé yẹn ó yẹ kán wá gbogbo ọ̀nà láti lè gbà wọ́n sílẹ̀
ṣe rí nígbà tí ẹ wá jókòó tẹ́ ẹ wá fọwọ́ lẹ́rán tẹ́ ẹ wá ń lọ káàkiri láti fò láti inú ẹgbẹ́ òṣèlú kan fò lọ sínú ẹgbẹ́ òṣèlú míì, olóòtú ó jẹ́ nǹkan kan kíní kan tiẹ̀ kọ́kọ́ yà mí lẹ́nu. Mo rí tí àwọn olóṣèlú yìí ńgbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ à ń ṣe ìdìbò abẹ́nú yìí, mo rí bí àwọn bọ́ọ̀sì yẹn afẹ́ tó alẹ́ ní 50 to first to 100. Ọ̀pọ̀lọpọ̀ ilé ìwòsàn ò dẹ̀ ní ambulance. Ṣe rí orílẹ̀-èdè yìí ó dìgbà tá a bá tó ṣe ìjọba àwa ara wa tòótọ́, òṣèlú tòótọ́. Mo ka kinní kan tí ìkan nínú àwọn agbìmọ̀ aṣòfin ní ìlú òyìnbó tó sọ. Ó ní o ò lè ṣèṣèlú kí o dọlọ́rọ̀. Ó ní ohun tó bá fi mú ẹ ṣòṣèlú kó o dọlọ́rọ̀, ó ní ó lè oníjìbìtì ní ẹ́. Òun ni ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè tiwa ń bì. Nítorí wípé ẹ rí wípé àwọn tí wọ́n jí gbé yẹn ló yẹ kó jẹ́ nǹkan àkọ́kọ́ kí INEC kí wọ́n adjust gbogbo déètì ìranù, déètì tí ò mọ́pọlọ wá. Nígbà tí àwọn ọmọ kéékèèké tí wọ́n ń sunkún nínú igbó, ṣé bí àwa náà la bára wa débẹ̀? Nígbà tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n ti ń wá sí wọ́n ti dẹ́kunlẹ̀ Kwara, ló yẹ káwọn tó jẹ́ gómìnà ní ilẹ̀ Yorùbá náà kán ti gbáradì. Pé ó lè ṣeé ṣe o lọ́jọ́ kan kán fẹ́ débì, kán ti ní àwọn ìgbékalẹ̀ gbèdéke èyí tó jẹ́ pé ó máa mójútó àwọn ọmọ Yorùbá tó máa dáàbò bò wá. Èmi nítàn ìdẹ olóòtú, ibi tọ́rọ̀ wá ṣe ń lọ ní kóníkálukú dáàbò bo ara ẹ̀. Kò sí iṣẹ́ rí ìjọba tó wà lóde yìí, ìjọba àwa ara wa fún àwọn ara wọn nìkan ni o. Ìjọba àwa ara wa fún àwọn ara wọn ni. Ìjọba tí wọ́n ń ṣe yìí ìjọba kò kàn wá ní. Ẹ rí wípé láti ìgbà tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀, ẹ tí ì gbọ́ kí ààrẹ tàbí anybody tàbí ìpele kan kó sọ̀rọ̀ pé báyìí ni ohun tó wà ńlẹ̀. Títí kan ìyàwó ààrẹ làwọn èèyàn sọ pé ní ọjọ́ Children's Day ní May 27 ṣé ìṣẹ̀lẹ̀ tó tiẹ̀ ṣẹlẹ̀ yìí ṣé kò mú lọ́mú àwọn tá a pè ní ààrẹ àti ìyàwó àti gbogbo àwọn èèyàn báyìí. Ṣùgbọ́n ṣe rí àfi kí àwa ara wa ká mójútó ọ̀rọ̀ ara wa. Ojú báyìí ni kálákan wa máa fi ṣọ́rí pé ìjọba kan tàbí pé security kan ó lè kù gìrì lọ dé gbogbo àdúgbò. À ń tanra wa jẹ ni o. Àrókòwò lè yí pa nígbà tó jẹ́ pé à ń sọ pé a ní rìnrìn àjò nítorí kí wọ́n má bàa jínigbé. Àwọn tíṣà tí wọ́n lọ sẹ́nu iṣẹ́ wọn ni wọ́n jí gbé pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn ògbówẹrẹ. Àrókòwò lè yí pa fún gbogbo àwọn olùkọ́ tí ń bẹ Nàìjíríà tí ń bẹ Yorùbá. Olóòtú kí sì ní gbèsè tó yẹ kí ẹgbẹ́ olùkọ́ àtẹgbẹ́ òṣìṣẹ́ lápapọ̀ kí wọ́n gbé. Ṣẹ̀rí nígbà ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ṣe ni ó yẹ kí gbogbo iléèwé wà ní títì pa ni. Nítorí pé àmẹ́ni tó lè kàn lọ́la. Àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí wọ́n á ti wá sáàárín ìlú. Ìyẹn mo sọ pé èrò ètò ààbò lè fi sọ́wọ́ ìjọba nìkan. Tẹ bá ti rí àjòjì tẹ ò rí rí ládùúgbò yín tó ti rìn kiri bóyá ó múra dáadáa, ẹ̀tọ́ gbogbo aráàlú ni pé ẹjọ́ ta lẹ béèrè ilé ibo lẹ ń lọ. Nígbà tẹ́yìn ará àdúgbò náà ò bá ti lè ṣe yẹn, tí ì dáàbò bo ara yín nìyẹn. Ìyẹn mo sọ pé èrò ètò ààbò ojú lalákọ̀ ẹni kálukú wa fẹ́ fi ṣọ́rí. Bẹ́ẹ̀ bá ti rí ẹni tẹ rí pé ojú tuntun ni ládùúgbò yín tó bá nílé ibì kan lòun ń lọ, ẹ tẹ̀lé débi ilé yẹn, kò sí nǹkan tán fi ń ṣe yín. Kẹ má jẹ́ òjẹ́wọ̀ nìkan ni o, kẹ tóbi mẹ́ta mẹ́rin ló kan tẹ máa tẹ̀lé débi ilé yẹn. Mi ní purọ́ fún yín olóòtú, kankan ṣẹlẹ̀ láàrin ibi Abẹ́òkúta náà níbi Aṣérò. Ọlọ́kadà pẹ̀lú tó máa ń gbé àwọn èèyàn kan lọ sí ilé ìtura kan. Tó bá wá kù díẹ̀ kan débi ilé ìtura yẹn làwọn yẹn máa ń bọ́lẹ̀. Ọlọ́kadà yẹn ló wá wò pé kí ló dé tẹ̀ kí jẹ́ kóun gbé yín dé ibi ilé ìtura yẹn. Ìyẹn ló wá wò pé ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn tó tí rìn wọn ò mọ́ bó ṣe ta àwọn agbófinró lólobó nìyẹn. Àwọn agbófinró náà wá wọ́n wọṣọ ara lọ, wọ́n kóra wọn dáadáa pẹ̀lú ìjà ogun náà fi rí wọn kó níbi Aṣérò wa yìí lábẹ́òkúta nílé ìtura tí mò ń sọ. Ṣe rí. Kí ni wọ́n ń ṣe ńbẹ̀? Wọ́n káwọn ìrìn ìjà ogun mọ́ gbogbo àwọn tán bá níbẹ̀ lọ́wọ́ ni. Wọ́n ká ìjà ogun mọ́ wọn lọ́wọ́, ibẹ̀ yẹn ni wọ́n parojọ sí tó jẹ́ pé wọ́n ti ń ṣe ọ̀nà ìrìn wọ́n ṣe máa rìn wọ́n ṣe máa ṣiṣẹ́ bí wọ́n hùwà ibi wọn. Ọpẹ́lọpẹ́ ọlọ́kadà tó fura. Wọ́n ní páńṣẹ́ òfura páńṣẹ́ ajá síná, àjà òfura àjájì. Ó nílò ò bá fura olè á kó. Àwọn Yorùbá àfura tó nífura tó nítorí ohun tó ń ṣẹlẹ̀ ní Kwara òótọ́. Kwara ilẹ̀ Yorùbá ló ní tẹ́lẹ̀ nítorí ọba ni wọ́n jẹ ń bẹ̀. Ọba tó jẹ gbẹ̀yìn bẹ̀ lọ́ba Àkànbí nílọrin. Àwọn Sàràkí náà yí padà tán sọ di ẹ̀mọ́ àmọ́ àwọn Yorùbá yẹn lọ́wọ́.
ẹ̀mí àtọ́ndẹ̀ wá sọ́dí mọ́ ọ lọ́wọ́ òun náà ní báyìí nítorí pé ṣẹ́rí Yorùbá ní nǹkan ó dẹ̀ jẹ́ ká wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ondo táwọn agbésùmọ̀mí tí wọ́n dé orí ilẹ̀ wọ́n ṣe dé gbogbo agbègbè yẹn báyìí ìṣe náà gbébọn wọn kalẹ̀ tán dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sùn ṣé bí nǹkan Yorùbá nìyẹn mo wo fọ́nrán kan lórí ẹ̀rọ ayélujára wọ́n gbé babaláwo kan lọ sílé ẹjọ́ ìbọn gbé délé ẹjọ́ olóòtú oyin àtakúdórógbó àtàpá lóyìnbolẹ̀ gbogbo àwọn kinní yẹn wà ń bẹ níṣẹ́ ló yẹ ká bẹ àwọn tó sì ní àwọn nǹkan Yorùbá yìí lọ́wọ́ kán bá ilẹ̀ sọ̀rọ̀ tán bá bálẹ̀ sọ̀rọ̀ wọn ò tiẹ̀ nímọ̀nà ọ̀dọ̀ Yorùbá rárá ṣùgbọ́n kí la máa rí ìgbà ó jẹ́ pé ọba ó máa ṣàtìlẹ́yìn fún àwọn olóṣèlú ipò bàbá dẹ̀ ló yẹ kán jẹ́ fún àwọn olóṣèlú ọba ó máa sọ pé ẹ kú iṣẹ́ o òun ṣe dáadáa o bó ṣe ń ṣe yẹn ṣe ẹ tẹ́ wa lọ́rùn kí ló kan bá kan ṣe ẹ tẹ́ wa lọ́rùn ó mọ̀ pé ṣé òun ò ní tẹ́ wa lọ́rùn kí ló lọ sípò yẹn fún ṣébí ohun tán lọ ṣe nípò ni pé káwọn sin aráàlú èrò wà ní pé ká bẹ̀rẹ̀ sí ní gbóríyìn fún oríyìn kíni nítorí kíni gbọ́n mọ̀ pé àwọn ò ní ṣiṣẹ́ sìn wá wọn ò nílò oríyìn kán má sọ wípé àwọn fẹ́ lọ síbẹ̀ rárá ṣe rí ó dìgbà tí oníkálukú bá tó mọ ipò tá a wà kí a tó lè gbé ìgbésẹ̀ tó yẹ kó oníkálukú gbé ṣe rí Yorùbá ní nǹkan ẹni tó bá mọ̀ ló mọ̀ ní ìpínlẹ̀ Ògùn yìí ìlú kan wà tó jẹ́ pé àwọn obìnrin nìkan ló wà níbẹ̀ kò sọ́kùnrin. nípínlẹ̀ Ògùn. èmi ni mo sọ bẹ́ẹ̀ fún olóòtú. kí ló kọlù náà. èmi kò wá béèrè orúkọ ìlú yẹn. wọn ìjọba nìyẹn. wọn ìjọba ṣùgbọ́n lára àwọn olóṣèlú tó ń lọ bẹ̀ wọ́n á mọ ibi tí mò ń sọ tí mò ń wí torí pé agbára wà níbẹ̀. ẹni tó sọ ọ̀rọ̀ yìí fún mi ó ti jẹ́ ẹni tó fẹ̀yìntì nínú iṣẹ́ ológun wípé màmá òun ló mú òun lọ síbẹ̀ yẹn nígbà tóun wà nínú iṣẹ́ ológun wọ́n wá ṣe nǹkan agbára fóun nǹkan agbára yẹn ṣì wà lọ́wọ́ ẹ̀ dọ̀la báyìí bàbá tí mo sọ yìí ti lé ní 70 ó ti lé láàdọ́rin. wọ́n ṣì wà láàyè. ó ṣì wà láàyè wípé fìlà yẹn tóun bá dé sórí kán máa da gbogbo ọgbọ́n bolẹ̀ wọ́n ń ṣeré ni o. ọmọ ológun kan ló wá ń fẹ́ irú iṣẹ́ yẹn ló dọ́dọ̀ bàbá yẹn. ṣe rí tí Yorùbá bá jí ẹ gbọ́ bàbá Wọrin Ògúndé tó kọ Yorùbá ronú ẹ wo ọdún tí bàbá yẹn ti kọrin yẹn níṣe làwọn orin wọn ó máa ń dàbíi pé wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ ọmọ tó bá ti sọ lẹ́nu àpò ìyá yẹn ṣe ló so kọ́ báyìí no vernacular speak vernacular speak vernacular speak vernacular ṣe rí ó lójú iléèwé àti pé ní ọwọ́ tá a wà yìí láti lè bá wọn tí wọ́n jí kó yẹn kẹ́dùn ṣe ló yẹ kí gbogbo iléèwé wà ní títì pa ní gbogbo South West báyìí. pẹ̀lú bí ẹgbẹ́ òṣìṣẹ́ àti ẹgbẹ́ olùkọ́ ìyà tí wọ́n kọ ní ń tá a rí lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ pàápàá jùlọ lẹ́yìn tí wọ́n pa ìkan lára àwọn tí wọ́n jí gbé yìí nínú igbó ṣé wọ́n já yín kulẹ̀ ni àbí wọ́n ṣe dáadáa tó. olóòtú wọ́n jẹ́ mi kulẹ̀ ni o wọ́n já mi kulẹ̀ ni torí bá a ṣe ń sọ̀rọ̀ yín sí wọ́n ti lo ọjọ́ 17 ṣe rí kí ọmọ ọdún 2 kó máa sùn lórí ewé nínú igbó kó ìjọ́ kejì ìjọ́ kẹta ló yẹ kí àwọn tó wà ní ipò NUT chairman tàbí nǹkan kan ẹnọgé nǹkan kan ló yẹ kán ti ní kó ní kálukú lọ jókòó nílẹ̀ àwọn gan náà iṣẹ́ ẹ̀mí tiwọn náà dè ní ṣe rí problem ṣe rí mo ti sọ kinní kan lẹ́ẹ̀kan ìdojúkọ tá a ní ojú wípé tó bá jẹ́ kó kàn wọ́n ọmọ títí wọn ò lè kàwé níbi tí iléèwé yẹn súnmọ́ ẹgbẹ́ igbó àárín ìlú náà máa wà kí báwo la ṣe fẹ́ fi hàn wípé àwọn tí ẹ gbé lọ sí àwọn àrọ́kó àwọn ìgbèríko báwo la ṣe fẹ́ fi hàn wípé ẹ ní sense of belongingness pé wọ́n jẹ́ àyín náà ẹ fi hàn wípé ẹ ní ìkan náà ẹ ní ìtara sí ohun tó ṣẹlẹ̀ sí wọn ẹ̀yìn ṣe ló yẹ kí gbogbo wọn jókòó lé ìtàn yẹn ṣọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ní fẹ̀rònú hàn níbi àná àbí ìjẹta mo gbé afterthought bí ìgbà tó jẹ́ pé ẹ ṣàjẹ́ ká ṣe nǹkan kan kó má dàbí pé bẹ́ẹ̀ ni kó má dàbí pé à ṣe nǹkan kan ìjọ́ kejì ìjọ́ kẹta ló yẹ kán ti gbogbo léèwé pa lọ́yọ̀ state gbogbo South West gan apá ká fi ṣe pẹ̀lú wọn in solidarity nítorí wípé ṣe rí. kí ni ìwé táwọn yòókù ń kà kí ni wọ́n fẹ́ kà nígbà tí àwọn kan ń kú lọ nínú igbó. olóòtú nígbà tí wọ́n gé orí tíṣà yẹn ìwé wo làwọn mọ́ fẹ́ kà ìwé wo tíṣà ogun ló máa lọ iléèwé yẹn gan ṣáà mọ́ máa lọ bẹ̀ gbogbo iléèwé tó àlágbègbè yẹn gan ṣáà mọ́ máa lọ bẹ̀ even gan kí ìjọba
kí ìjọba má sọ wípé tàbí àwọn ewu ti chairman kankan kọ́ má sọ wípé ẹgbẹ́ lẹ́yìn o kò sóbì tó máa fọmọ ẹ lẹ̀. rumorsly agbọ́n kankan náà pé ó ṣẹlẹ̀ ní school kan ní Abẹ́òkúta ń bí ká tó wá gbọ́ wípé àwọn ọmọ tán wà nílé ìwé kejì ẹ mọ̀ gbogbo àwọn nǹkan yẹn náà ó bomi síyàn lọ́kàn ọmọ tó lọ léèwé tó pé inú igbó ló wà. bàbá wa ní ká máa bú àwọn NUT ká máa bú ẹgbẹ́ Labour àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ẹgbẹ́ tó jẹ́ tó ṣiṣẹ́. nígbà tí ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ sí mùsùlùmí kan àwọn ẹgbẹ́ mùsùlùmí á dìde pé is our Muslim brother àní gbà. nígbà tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí kìrìsìtẹ́nì pàápàá bóyá ìjọba ṣe nǹkan tako ìfẹ́ kìrìsìtẹ́nì mi ò lè gbàgbé nípínlẹ̀ Ọ̀ṣun nígbà ayé gómìnà Rauf Arẹ́gbẹ́ṣọlá tó dá àwọn ọmọ pọ̀ tí àwọn ọmọ lọ ń wọ ìjáàbù ní Our Ladies Girls High School tó jẹ́ ti ilé ẹ̀kọ́ àwọn kìrìsìtẹ́nì àwọn kìrìsìtẹ́nì faraya ẹgbẹ́ Kánù wọ́n bínú tán. orúkọ àwọn tí ń bẹ ní àkàtà yìí bí n bá ní kí n máa kà á fún yín. àkọ́kọ́ ilé ẹ̀kọ́ tí wọ́n ti ṣèkọlù sí Yawota Baptist Nursery and Primary School. àwọn wo ló ní ilé ẹ̀kọ́ Baptist? àwọn kìrìsìtẹ́nì. Nursery and Primary School irú ọjọ́ orí wo làwọn ọmọ tí ń bẹ ní Nursery and Primary School máa ń wà? ọmọ kejì. kí wá ṣìyẹn nìkan bẹ̀rẹ̀ látòrí principal Mrs. Alamu Fọláwẹ̀ principal nù vice principal Mr. Ojo Jonathan lára àwọn tíṣà tí wọ́n tún jí gbé Mr. Ọlátúndé Zaccheaus Mr. John Ọlálẹ́yẹ Mr. Michael Oyedokun tí wọ́n pa níjọ́sí nínú igbó yẹn Mrs. Ọládèjì Mary Àkànbí tóun náà jẹ́ tíṣà ní Yawota Baptist Nursery and Primary School. kí wá ṣìyẹn nìkan bàbá wa bẹ̀rẹ̀ sí kí orúkọ àwọn tí wọ́n jẹ́ ọmọ bàbá kí ó kọ wọn mọ́lẹ̀ kì í ṣe orúkọ kìrìsìtẹ́nì nìkan o orúkọ mùsùlùmí pọ̀ nù wọn o. Rashida Tajudeen ọmọ ọdún 11 Ahmed Ramoni ọmọ ọdún 8 Abdulsalam Toyib ọmọ ọdún 4 Abdulsalam Toyib ọmọ ọdún 4 Baraka Abioye ọmọ ọdún 16 16 years old Fatima Jimoh ọmọ ọdún 15 Hasan Azeez ọmọ ọdún 14 Joshua Adeleke ọmọ ọdún 13 Samuel Oyedele ọmọ ọdún 4 Ìdòwú Táíwò ọmọ ọdún 4 Christiana Àkànbí ọmọ ọdún 2 Jùwọ́n Sunday ọmọ ọdún 7 Síkírù Sàlámì ọmọ ọdún 3 Sọ́líù Sàlámì ọmọ ọdún 4 Òjó Joseph ọmọ ọdún 8 Lydia Adéwọlé ọmọ ọdún 8 Testimony Jacob 5 Kẹ́hìndé Káúsára ọmọ ọdún 7 Ṣẹwà Ṣèyí ọmọ ọdún 7 Wàlíyá Bello ọmọ ọdún 4 Lydia Ọlọ́runlólúwa ọmọ ọdún 7 Dámiláre Ọdẹ́rìndé ọmọ ọdún 8 Deborah Adébọ̀wálé ọmọ ọdún 5 Aisha Ògúntówò ọmọ ọdún 10 Lẹ́gẹ́ Táíwò ọmọ ọdún 12 Balikisi Àyẹ̀wálé ọmọ ọdún 8 Àṣà David ọmọ ọdún 10 Ṣùáìbù Aliyu ọmọ ọdún 10 Ahmed Aliyu ọmọ ọdún 7 Muiz Aliyu ọmọ ọdún 5 ó ṣeé ṣe kọ́mọjọmọ bàbá kan náà. àwọn Aliyu mẹ́tẹ̀ẹ̀ta yìí báwo ni ipò wo ni bàbá tàbí ìyá àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí ó wà tán wà nínú igbó? Jọmílójú Ògúnlọlá ọmọ ọdún 6 Agúnnẹ̀ Noah ọmọ ọdún 8 Elizabeth Abadi ọmọ ọdún 5 Tósìn Abadi ọmọ ọdún 9 ó ṣeé ṣe kọ́mọjọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà. Pius Stephen ọmọ ọdún 5 Anna Òjó ọmọ ọdún 14 Àbíbá Àyànwálé ọmọ ọdún 7 Mary Gabriel ọmọ ọdún 6 Jacob Gabriel a ò mọye ọdún tiẹ̀. kí ni ẹgbẹ́ kìrìsìtẹ́nì àti àwọn Islam ń wò mùsùlùmí ń wò? kí ló yẹ kí wọn ó ṣe nípele yìí? ṣe rí tá a bá ń sọ̀rọ̀ nípa ìgbésẹ̀ tó yẹ kí ẹgbẹ́ Kánù gbé mo ti sọ̀rọ̀ kan ṣáájú lẹ́ẹ̀kan
eegun wọn máa ń ràn nígbà tí ọ̀rọ̀ ẹ̀sìn bá délẹ̀ àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì eegun wọn ó máa ràn kankan báyìí ni bíi kílẹ̀ ò sáná bíi kọ́run ó ya bíi kí òkùnkùn ó ṣú lójijì. bẹ́ẹ̀ ni ṣe wá rí àwa kìrìsìtẹ́nì ó kù díẹ̀ kí àtò tó pọ̀ lọ́wọ́ wa. tí n bá mú padà sínú ètò òṣèlú ẹ rí i pé ìgbà àkọ́kọ́ kọ́ lélẹ́yìí tí a máa ní ààrẹ tó máa jẹ́ mùsùlùmí tí gbákejì ẹ̀ máa jẹ́ mùsùlùmí. ìgbà àkọ́kọ́ tá àti ẹ̀ wo ẹ̀sìn òun nígbà Abíọ́lá àti Tófà àwo ẹ̀sìn àti ẹ̀ rántí pé mùsùlùmí ni àwọn méjèèjì nítorí pé bàbá Abíọ́lá kọ́lọ́run bá wa fọ̀run kẹ́ ó ṣe fọ́tún ó ṣe fósì kò yàn kan kò sọ pé kan lélẹ̀ nígbà tó di àkókò àwọn olóṣèlú ilẹ̀ wọ́n jẹ́ ká mọ̀ pé ẹ̀sìn wà wọ́n ti mú ẹ̀sìn wọnú òṣèlú. ìyẹn ẹ rí wípé kó tó di pé wọ́n ṣèjọba eléyìí láti sọ wípé irọ́ o bí ààrẹ bá jẹ́ mùsùlùmí igbákejì gbọ́dọ̀ jẹ́ kìrìsìtẹ́nì ṣùgbọ́n wọ́n mọ̀ pé àwa kìrìsìtẹ́nì ariwo lásán ni a ní ìgbélẹ́nu vendor wa kò ṣe wípé a ní agbára kan ta fẹ́ ṣàdúrà wípé tó bá dójú ẹ̀ àní ó dá ká máa ẹ gbààwẹ̀ ọjọ́ méje ẹ gbàdúrà ọjọ́ kan ẹ ṣe kinní kan ọlọ́run ò dẹ̀gọ́ líbù ọlọ́run ò ń ṣe dèdèrìn ibi tó bá yẹ kó gbé ìgbésẹ̀ ó máa gbé ìgbésẹ̀ ni bó bá gbàdúrà pé ọlọ́run ṣẹ́gun fún mi tí wọ́n wá fúnra rẹ̀ tó wá lọ́ ń fogun ọ̀gọ̀dẹ̀gbọ̀nkẹ́ tó mọ̀ pé ẹ̀mí ọkọ̀ pẹ́ mọ́ tó máa jádànù nìyẹn. àwọn atajẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì pàápàá jùlọ yàtọ̀ sí kìrìsìtẹ́nì ṣẹ́rí mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan bí ẹ̀sìn ṣe wọ ìlú Nàìjíríà kò sí tàn tí mi ò mọ̀ nítorí wípé ọlọ́run ti fún Áfíríkà generally ọlọ́run ti fún wa lẹ́sìn tó bá wèrè orí wa mu ọlọ́run ti fún wa lẹ́sìn tó bá ìwà burúkú ọwọ́ wa mu ọlọ́run ti fún wa lẹ́sìn tó jẹ́ pé ó tó láti ṣàkóso ayé wa ṣùgbọ́n nígbà táwọn lárúbáwá tí wọ́n mú ẹ̀sìn mùsùlùmí wá ẹ rí pé lókè ọya wọ́n gbẹ̀sìn mùsùlùmí yẹn ohun tí ṣòkòtò tí ò bá dẹ̀ ń ṣe tèèyàn tí ò bá jùyàn lọ́wọ́ fún yàn ni ṣòkòtò àgbàwọ̀ ni yóò bá fọ́n ni bẹ́ẹ̀ ni ó máa ṣoni ní olóòtú òun ni tó ń ṣẹlẹ̀ àgbàsódì ẹ̀sìn òun ló ṣẹlẹ̀ látòkè ọya yẹn ẹ dẹ̀ rí wípé tẹ bá wò dáadáa náà ọ̀nà tí wọ́n ń gbà pa ọmọjọ bíi eku ẹ̀dá ó ń ṣàkóbá fún Ọlọ́run tẹ bá lọ sí ọ̀pọ̀lọpọ̀ agbègbè lónìí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹ rí àwọn tán wá láti òkè ọya yẹn pẹ̀lú ọ̀kadà rẹpẹtẹ ọ̀kadà yìí dẹ̀nà fi ń ṣiṣẹ́ bí lọ́hùn ó ṣeé ṣe kó jẹ́ lára àwọn tí ìjọba àwọn ológun gbẹ́jọ́ agán sí òun náà tètè sá wá síbí tàbí kó jẹ́ wípé kò sí tàbí kankan bẹ̀ nítorí pé ṣe rí gbogbo àwọn junction a dẹ̀ ń bá gbogbo àwọn agbófinró sọ̀rọ̀ yìí àwọn tó jẹ́ bíi sẹ́ríkì wọn kọ̀ọ̀kan náà ní agbègbè là ń sọ fún agbófinró pé káwọn tó dé yìí kán lọ forúkọ lẹ̀ nítorí pé Ọlọ́run má jẹ́ ká rí wàhálà gbogbo agbègbè wa pátápátá làwọn ará bíi ti mọ̀ kò síbi tí wọ́n ti ń gbé ọ̀kadà wọ̀ o tí wọ́n bá ti gbọ́ ọ̀kadà wọ̀ bẹ̀ Ọlọ́run má jẹ́ ká rí wàhálà wọ́n á ti mọ̀nà àbáwọlé wọ́n á ti mọ̀nà àbájáde ìyẹn mo ṣe sọ pé àwa ẹlẹ́sìn àti gbogbo àwọn oníkíní kankan ṣe rí gbogbo ẹ̀sìn tá à ń sọ yìí tó bá jẹ́ pé ní ti tèmi mo fọwọ́ sí ẹ̀sìn àbáláyé yẹn dọ́gba. pásítọ̀ mọ̀ ní. bẹ́ẹ̀ ni olóòtú mo fọwọ́ sí ẹ̀sìn àbáláyé o mi ò ní purọ́ fún yín nítorí pé tẹ bá wo gbogbo ìgbésí ayé tá à ń gbé lénìí ó dẹ̀ ẹ jẹ́ ká yà díẹ̀ lọ sínú ilé ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ilé lóde òní wọ́n kàn ń fi ẹnu pé àwọn ń pe Ọlọ́run àwọn ọmọ Ọlọ́run ni kò sálàáfíà ní ọ̀pọ̀lọpọ̀ ilé láyé àtijọ́ dẹ̀ ní kẹ́ tó di pé ẹ máa fẹ́ra yín pé o fẹ́ lọ wọnú ìgbéyàwó kan ìyẹn ni àṣà yàtọ̀ sẹ́sìn nídìílé ọkọ nídìílé ìyàwó wọn á ti worú ilé tó fẹ́ wọ̀ wọn á ti wò ṣé ìdílé tó dání ṣé àwọn bàbá wọn ṣé kò ṣe ìdílé tó ń búra wọn tó ń fọ́yàwó wọn lẹ́nu tó ń ṣe oríṣiríṣi kọ́mọ tó wọbẹ̀ ṣùgbọ́n mo rí ìyàwó mi lénìí mo rí girlfriend lénìí ó di ìyàwó lọ́la ló wà ń gbòòrò that's why single parenting àwọn tó ti bímọ méjì tẹ́ ẹ̀ ní mọ̀ òun ló pọ̀ ju ọlọ́mọ kan lọ́mọ mẹ́ta tó dilé mosú ṣé orílẹ̀-èdè ni ìgbà tínú ilé ò bá tó ìlú ò lè tò á sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà inú ìlú dẹ̀ ti bẹ̀rẹ̀ láti inú ilé òun ló lọ dé agbègbè òun ló di ìpínlẹ̀ ló dìlú gbogbo ẹ̀ ló ti di fọ́pọ̀ mọ́yàn irú àwọn olórí wo la expect kárí inú àwọn olórí wo la fẹ́ rí ṣé olórí tó fẹ́ ṣèjọba ni àbò olórí tó fẹ́ lọ jalè ńbẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn
olórí tó lọ kó gbogbo ọ̀rọ̀ tó jẹ́ pé pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tán náà ní kí ni ìpìlẹ̀ ọ̀rọ̀ wọn gan kí ni ìpìlẹ̀ èmi sì ń fẹ́ nínú àwọn tán pera wọn ní bílíọ̀nù mílíọ̀nù tírílíọ̀nù nǹkan yẹn kán lọ sórí rédíò kán sọ ìpìlẹ̀ àárá àwọn tó máa mọ̀ tán wọn pé báyìí ni mo ṣe bẹ̀rẹ̀ sí ní rówó mi nígbà tí ń sọ̀rọ̀ yìí ó lójú ìlú tínú àwọn tó jó lórí wa lè lọ nítorí pé wọ́n ní rẹ́kọ̀dù ìwádìí tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ ṣe rí olóòtú ṣe rí ibi tí abọ́rọ̀ àìwá dé nínú Nàìjíríà àwọn ẹ̀sìn méjèèjì tó jẹ́ gbòógì wọ́n ti fi gba nǹkan ribiribi dànù lọ́wọ́ wa ṣe wá rí ẹ̀sìn àbáláyé tá a wá ń sọ yìí ó lójú àwọn tó lójú lówó yẹn lọ́wọ́ òun ló fi jẹ́ pé nínú àwọn ẹ̀sìn àbáláyé tó jẹ́ pé ó yẹ kó wà ká sùn ká máa han ọrùn ọwọ́ àwọn tó tún wà náà ọwọ́ àwọn tí àdòǹkìá mi fẹ́ lo ọwọ́ àwọn nonentity àwọn tó yẹ pé wọn ò nímọ̀ kankan nítorí tó bá gbé nǹkan kan dání olóòtú bẹ́ẹ̀ ṣe máa tún nǹkan yẹn ṣe tó máa dá sílẹ̀ máa wá ẹ wo tẹkinọ́lọ́jì tẹ́yìn náà ń lò ń sìn náà tẹ́ fi ń ṣe ìgbohùn sílẹ̀ ṣiṣẹ́ ṣe nǹkan tẹ́ ń ṣe ẹ rí i pé ó yàtọ̀ sí ohun tó ń lò láyé àtijọ́ so tó bá jẹ́ pé ọwọ́ àwọn tó nárò jinlẹ̀ tó ní làákàyè dáadáa lẹ̀sìn àbáláyé yẹn wà ní òun ló yẹ kó wà lókè ẹ̀sìn méjèèjì tí ta fi ń tanra wa jẹ yìí níṣẹ́ là ń fẹ̀sìn méjì ìránṣẹ́ Ọlọ́run ni mí lóòótọ́ o òótọ́ èmi ò kò sí ẹnikẹ́ni nínú wọn tí mo lè sọ pé mo gbọ́kànlé o ṣùgbọ́n mi ò lòdì sí wọn nítorí wípé tí kinní kan bá dojú tí ẹ̀gún bá dojú àwọn bàbá wọn ló fẹ́ yọ ni má jẹ́ kí n tàn yín jẹ olóòtú ṣe rí ìpele tá a dé yìí ohun tó lè ṣe kò ń sọ̀rọ̀ Bíbélì o wọ́n lọ ká ìránṣẹ́ Ọlọ́run kan mọ́lé wọ́n pa Jẹ́ẹ̀nì kú bí Jẹ́ẹ̀nì ẹ̀ ṣe kú ló bá bọ́ síta àṣàwọn ará bí náà pa Jẹ́ẹ̀nì mọ́ dàbọ̀ bò nìyẹn náà rí pé ìbọn òràn náà bá ní Odùduwà ni ìránṣẹ́ Ọlọ́run eléyìí o Odùduwà lélẹ́yìí o àwọn gan mọ̀ pé Odùduwà lélẹ́yìí o ìránṣẹ́ ọlọ́ba ni Bíbélì mi mo gbójúlé ṣé ta ni ò mọ ibi tí kinní kan gbà tọ̀ tẹ́ni ó kẹ́yìn sí náà olóòtú so ṣe rí ìpele tá a dé pẹ̀lú ọ̀rọ̀ àwọn Fúlàní mi ní tàn yín jẹ tìbílẹ̀ ló lè ṣe ọlọ́pàá sójà civil defence ẹ̀mí kan ṣo làwọn náà ní àwọn náà dẹ̀ ní family òótọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn náà tó dúbọlé ẹran nọ́mọ̀ ni wọ́n ò lè sọ fún mi pé Bíbélì wọn nìkan ṣo náà gbójúlé torí báwọn náà ṣe máa wà náà máa wò pé báwọn bá tẹ ọlọ́mọ yẹ kárààrùn fẹsẹ̀ sí wọ́n bá yàn àwọn bọ̀ tàbí tán ṣáwọn ládàá nígbà táwọn bá lọ ṣiṣẹ́ òòjọ́ wọn kó má ràn wọ́n gbogbo àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ iná fi ọ̀pọ̀lọpọ̀ wọn náà fi ṣègbẹ́kẹ̀lé. bàbá wa ní àwò láàrin ọdún 2016 sí ọdún 2022 iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ọmọ ikọ̀ Boko Haram tí inú wọn ti yọ tínú ìjọba sì yọ sí wípé wọ́n ti ronúpìwàdà tí wọ́n ti wá dá padà sáàrin ìlú jẹ́ 1935 nínú ọdún 2026 nìkan ṣoṣo tá a ṣẹ̀ṣẹ̀ mú oṣù lóṣù karùn-ún báyìí àpapọ̀ àwọn tí ìjọba Nàìjíríà ti yọ̀ǹda kan máa lọ lálàáfíà kí wọ́n dágbésùnmọ̀mí tí wọ́n ń pààyàn jíyàn gbé níye wọn jẹ́ 931 léyìí tí àkọsílẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ ni o yàtọ̀ sáwọn míì tó ṣeéṣe ká má tí ì gbọ́ nípa ẹ̀ wọ́n súnmọ́ 1000 kan bẹ́yẹn. bẹ́ẹ̀ ni ìròyìn kan Operation Safe Corridor ni wọ́n pe ètò tí ìjọba gbé kalẹ̀ fún àwọn agbésùnmọ̀mí yìí wípé wọ́n ti láti yí èrò ọkàn wọn padà kán lè jẹ́ èèyàn rẹ̀ láti bẹ̀ ìròyìn kan wá jáde pé mílíọ̀nù 3 náírà ní ń bẹ bí owó pension owó fẹ̀yìntì tí mo rò pé a lè pè wọ́n fẹ̀yìntì kò nu iṣẹ́ àpààyàn fún àwọn tí wọ́n bá jẹ́ agbésùnmọ̀mí Nàìjíríà wọn ò pé lówó fẹ̀yìntì o ó tá máa pè náà nìyẹn pé kán lè jáwọ́ ìfẹ̀yìntì náà ni bí wọ́n ṣe ń lọ sí àárín ìlú kí wọ́n lè rí nǹkan tiẹ̀ fi gbé ṣe kán má kàn máa sanwó lọ kán má lọ lófo dípò AK-47 wọ́n gba mílíọ̀nù 3 kọ̀ọ̀kan àti 50,000 naira lóṣooṣù. bẹ́ẹ̀ sì rèé òfin ṣẹ̀ríà tí ń bẹ lápá òkè ọya ó sọ pé bí ẹnikẹ́ni bá mutí kí wọ́n gbé e tì mọ́lé bí ọlọ́tí bá ń bọ̀ kí wọ́n gba ọkọ̀ ọtí kí wọ́n sì fọ gbogbo
ìgò ọtí ń dànù. Béèyàn bá jalè kí wọ́n gé ọwọ́ ẹ̀ méjèèjì. Béèyàn bá báyàwó ìyàwó ṣe tàbí ó bóbìnrin ṣe lọ́nà àìtọ́, ìbá àmọ́ jẹ́ pé réèpù ìbálòpọ̀ fipá ṣe o, bóyá ẹ̀yin méjèèjì ń bára yín ẹ̀ ń fẹ́ra yín wá ń ṣe mọ̀nàmọ́ná ní gbangba, ọ̀káfó kí wọ́n ṣe wọ́n bí ò ti yẹ. Tó sì jẹ́ pé òfin ṣẹ̀ríà yìí lóòótọ́ tá a bá wo àwọn ìdájọ́ wọ̀nyẹn yóò mú kí ìlú dáa, ṣùgbọ́n nígbà tó dórí èyí tí wọ́n bá padà sáàrin ìlú, òfin ṣẹ̀ríà yìí ò mú wọn. Wọ́n ti dọmọ Ọlọ́run. Torí wọ́n ti dọmọ Ọlọ́run. Ìgbésẹ̀ tí ìjọba gbé, ìjọba ló ṣàlùfẹ́. Àtòfin tó bá tún bẹ lábẹ́ òfin ìjọba àpapọ̀, ìjọba ló ní. Kí ni ìwòye yín sí eléyìí? Olóòtú, ṣe rí gbogbo àwọn ìgbésẹ̀ yẹn, ó fi hàn wípé nǹkan tí Gumi sọ òótọ́ ọ̀rọ̀ ló sọ pé àwọn tó wà nípele ìjọba wọ́n mọ gbogbo àwọn agbésùnmọ̀mí yìí. Ṣé olóòtú, ẹ jẹ́ ká wò láti ìgbà tọ́rọ̀ ètò ìbẹ̀rẹ̀ láti 2005 níṣẹ́ ló ń pele mọ́ sí. Ẹ wo gbogbo ẹ̀mí tí wọ́n ti pa, ẹ wo gbogbo ilé tán ti fi ṣòfò. Mò ń sọ̀rọ̀ kan kó tó di pa wá sórí ètò yìí wípé obìnrin kan torí pé ọkọ ẹ̀ jẹ́ ọ̀kan lára àwọn elétò ààbò, pé ọkọ yẹn ó ti fara síkó, wọn ò rí. Wọ́n wá ń sọ pé àwọn máa pàyàwó, àwọn máa pa ọmọ ẹ̀. Wọ́n wá kà mọ́lé. Ọkùnrin yẹn láti bọ́ síta débi pé wọ́n wá rí. Nọ́mbà ní ẹ̀yìn gbé ètò ààbò kalẹ̀ káwọn bá má lè rí ibi ṣiṣẹ́, káwọn bá má lè rí ibi jíyàn gbé. Bí ọmọ ọdún 15 àbí ọmọ ọdún 16 nìkan nu wọ́n fún ní àṣẹ wípé kó yìnbọn pa ọkùnrin yẹn. Wọ́n dẹ̀ pa ọkùnrin yẹn, ó wà nílẹ̀ bẹ́ẹ̀. Wọ́n tún wá wo ìyàwó, wọ́n wo ọmọ ọdún 13 tó jóbìnrin, wọ́n wò wípé wọ́n ń di alẹ́lẹ́ yóò jẹ́. Ọmọ ọdún 13 yìí àfi káwọn bomi ara oge lára ẹ̀. Nìyà bá bẹ̀rẹ̀ sí níbẹ̀ wọn, ọmọ ọdún 13 ni kán jọ, ó dáa kán bu omi oge lára tòun. Pé kán bóun lò pọ̀. Bẹ́ẹ̀ ni pé kán bóun lò pọ̀. Nọ́mbà ní ìwọ ti dàgbà ń tiẹ̀, ẹni tó ti lé lógójì ọdún, ìwọ ti dàgbà. Ọmọ ọdún 13 yẹn, àwọn 5 wọ́n dẹ̀ bá lò pọ̀. Ọmọ yẹn ń sìn yìí, wọ́n ń béèrè owó tán máa fi gbé lọ sí hospital láti lè ṣe operation fún. Ẹ jọ̀ọ́, ẹ wá ní àwọn tó lọ ṣerú nǹkan yẹn, wọ́n ti ronúpìwàdà. Tí ọmọ yẹn bá rí àwọn agbésùnmọ̀mí tàbí ìyá yẹn tó bá rí àwọn agbésùnmọ̀mí, ṣó lè gbàgbé ọjọ́ kan ṣoṣo yẹn títí tó máa fi kú? Ìkà làwọn ìjọba wa. Ìkà, ọ̀dájú ènìyàn ni wọ́n. In fact, tán bá ń wá, bẹ́ẹ̀mi ṣe máa ń pè wọ́n ni pé political bandits làwọn náà. Nítorí pé wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ wọn ò yẹ kó tiẹ̀ wà nípò òṣèlú rárá. Nítorí òṣèlú, ìtumọ̀ òṣèlú ni pé mo fẹ́ tún ìlú ṣe, mo fẹ́ ṣe ìlú kó dára, mo fẹ́ mú ìtura bá ìlú, kò ń ṣe mo fẹ́ mú nira bá àwọn èèyàn pààyàn. Ẹgbẹ́ AK-47 lọ́wọ́ wọn, ẹ wá náà ronúpìwàdà. Káwọn lọ jí gbogbo ẹ̀mí tán pa. Gbogbo àwọn ilé tán ti sọ dahoro, tán ti sọ dìbànújẹ́, kán jí wọn. Fún àwọn ilé yẹn ní nǹkan kan. Tún wá ní wọ́n máa gba owó ìfẹ̀yìntì. Àwọn òṣìṣẹ́ tó lo ọdún 35 35 years service, ẹlòmíì nu wọn ò tí ì rí gratuity gbà o. Àwọn tó pààyàn tán, ìyẹn lẹ fi máa mọ̀ pé àwọn ìjọba wa yìí, àwọn tó wà nípò ìjọba yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn tàbí àwọn tí ò sí nípò ìjọba gan, ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń ṣagbódegbà fún àwọn ajìjàgbara ìta àwọn tá à ń sọ yìí. Àwọn agbésùnmọ̀mí. Lóṣooṣù wọ́n máa tún gba 50,000 naira. Sálárì àwọn òṣìṣẹ́ míì nílé iṣẹ́ aládàáni tàbí iṣẹ́ ìjọba ìmí ò gba 20,000. Pẹ̀lú bá ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí, pẹ̀lú gbogbo minimum wage tí wọ́n sọ pé wọ́n ń ṣe, ẹlòmíì ò gba 20,000. Ṣé rí orílẹ̀-èdè Nàìjíríà, èmi ti sọ, tó bá jẹ́ ẹ̀sìn tọ́lọ́run fún wa láti mú wèrè orí wa kúrò, ẹ̀sìn àwọn bàbá wa là ń ṣe ni. Wọ́n bí wọn kú rí kán dé ipò yẹn kán lọ jalè. Wọ́n bí wọn rí gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí kán rí ṣe. Gbóhùn wọn kán kúrò Nàìjíríà kán lọ Kòríà kán lọ gbàgbára ń bẹ̀, ilẹ̀ yà á mú wọn nítorí Yorùbá ti bálẹ̀ sọ̀rọ̀, ọ̀dàlẹ̀ bálẹ̀ kú, ẹni bá dalẹ̀ máa bálẹ̀ lọ ni. Ṣùgbọ́n wọ́n bá ní Mùsùlùmí náà àbí Kìrìsìtẹ́nì, á ní Kìrìsìtẹ́nì, wọ́n á gbé Bíbélì lé lọ́wọ́, á lá Bíbélì, á gbé Kùránì dání, á foríjàn, à ń tọ́ra wa jẹ ni. Ṣé wá rí gẹ́gẹ́ mo ṣe ń sọ, ṣe rí ẹ̀sìn wa, nǹkan kan ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo níbi ọ̀sẹ̀ kan sí méjì sẹ́yìn. Àwọn Àmọ̀tẹ́kùn, àwọn ni wọ́n arrest, wọ́n kó àwọn Fúlàní 180 nínú igbó pẹ̀lú AK-47 tán kó dání. 98. Àwọn Àmọ̀tẹ́kùn
ṣé ọlọ́pàá ló máa lọ ṣe? Àmọ̀tẹ́kùn ò dẹ̀ ní AK-47 tí wọ́n fi wọ́n AK-47 kẹ̀ ìbọn tiwantiwa ni ṣùgbọ́n tiwantiwa wà lára wọn. Fírífírí kọ́ lójú fírí mú ni. ṣùgbọ́n ó jọ pé Àmọ̀tẹ́kùn tìpínlẹ̀ Ondo yàtọ̀ sáwọn ìpínlẹ̀ yòókù ni. ṣe rí àwọn ìpínlẹ̀ tó kù wọ́n gbọ́dọ̀ jí gìrì síṣẹ́ yìí. ṣe rí màá sì ṣèwádìí dáadáa ó dàbí pé ìjọba ń fún wọn ní iye kan gẹ́gẹ́ bí owó oṣù. ìjọba ìpínlẹ̀ Ondo ìjọba ìpínlẹ̀ Ondo ó ràn wọ́n lọ́wọ́ dáadáa. nítorí nígbà olóògbé Akérédolú kò fọwọ́ kékeré mú wọn. ló ti ró wọn ní agbára púpọ̀ jù. irú agbára tó dẹ̀ ró wọn yẹn mi ò lérò wípé àwọn gómìnà tó kù ró àwọn Àmọ̀tẹ́kùn tiwọn náà lágbára bẹ́ẹ̀. ẹ jẹ́ n tún wá sọ nǹkan kan fún yín nípa àwọn Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo. lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ìjọba ìpínlẹ̀ Ondo láti bí oṣù tó kọjá ṣe òfin kan wípé ìwọ tó bá gun alùpùpù mọ́tòsáíkù tó ń pè lọ́kadà o gbọ́dọ̀ forúkọ sílẹ̀ pẹ̀lú Àmọ̀tẹ́kùn. wọ́n gbọ́dọ̀ ní nọ́mbà ẹ lọ́wọ́. tí Àmọ̀tẹ́kùn ò bá ní nọ́mbà ẹ lọ́wọ́ tó o bá ń gun ọ̀kadà kélé gbé ọ nípínlẹ̀ Ondo. olóòtú ìṣe ló yẹ kí. ó sì láwọn àsìkò tó lè rìn. ṣẹ́rí ó dìgbà tá a bá débẹ̀ ìyẹn mo ṣe sọ. wọ́n kàn kó wọn wọ́n kàn fi tírélà wọ́n fi lóòdù wọn wá wọ́n á já wọn lẹ̀ Ṣàgámù wọ́n fi tírélà wọ́n fi kó wọn lọ ní Ìgbò wọ́n á já wọn lẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n wọn ò lè dúró lẹ̀ Ìgbò. òfin yẹn ò sọ pé Fúlàní kò gbọ́dọ̀ gọ̀kadà nínú wa. kò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n òfin yẹn ti tó tán. ó kó gbogbo ènìyàn gbọ́gbọ́n lọ fi ń ṣèlú. àwọn wo gan-an ní ń gun ọ̀kadà nílùú wa báyìí. olóòtú. àwọn wo ni wọ́n mọ inú igbó wa báyìí. àwọn tòkè ọya ni o. àwọn wo ni wọ́n gun ọ̀kadà tí ò ní nọ́mbà. àwọn ará òkè ọya ló pọ̀. àwọn wo ni wọ́n gun ọ̀kadà tí wọn ò ní lè finú fídọ̀ sọ pé àwọn fẹ́ lọ bá ìjọba pé ìjọba èmi rèé o. wọn ò ní àmì ìdánimọ̀ tá à ń pè ní identity card. tí àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé irú ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Èkìtì ìpínlẹ̀ Ondo gbé pẹ̀lú Àmọ̀tẹ́kùn yìí la retí pé káwọn náà gbé kí gbogbo wọn pẹ̀lú Àmọ̀tẹ́kùn. kí gbogbo wọn ṣe pẹ̀lú Àmọ̀tẹ́kùn wọn ṣe wá ríbi tó dùn mí jù ṣe rí wọn sọ̀rọ̀ state police ẹni tó wà ń bẹ̀ lọ́wọ́ yìí ìyẹn ààrẹ wa kò fara mọ́ Àmọ̀tẹ́kùn kò sámọ̀tẹ́kùn lẹ́kọ̀ọ́ àwọn ìpínlẹ̀ Yorùbá tó kù náà wà o Ṣèyí Mákindé láti máa jẹ́ kán mọ̀ pé kán má tàn wá jẹ sẹ́yìn tẹ́ ẹ̀ fara mọ́ Àmọ̀tẹ́kùn lẹ́mọ̀ wá ní kí state police wà pé ẹ̀yin gómìnà tó kù ẹ jẹ́ ká mú Àmọ̀tẹ́kùn wa ká mú lógbòógì ṣe rí ohun tó Oǹdó ń ṣe Oǹdó láṣíwájú o ẹ rí i pé láwọn àkókò kan nígbà tí àwọn táwọn wíì tán da màálù dórí ilẹ̀ kan màálù bíi igba wọn mọ nǹkan tó pa wọn ó tún tàkókò kan wọ́n tún da màálù débẹ̀ wọ́n rí i pé kinní kan kàn ń dún màálù lọ́rùn wọn ò rí èèyàn tó ń dún wọn lọ́rùn o tani Fúlàní fẹ́ mú. àwọn Fúlàní kan tó tún fẹ́ kógun jàlú. wọ́n tún fẹ́ kógun jàlú wọ́n sùn lọ ní àsùnfọ́. gbogbo nǹkan mímu wọn àti bán wọn. gbogbo ẹ̀ náà kàn kó lẹ́ńbẹ̀ ẹjọ́ ẹ̀yin Yorùbá tẹ ní kinní lọ́wọ́ ẹja jígìrì padà ẹja padà sẹ́sẹ̀ àárọ̀ wọ́n ti fi ẹ̀sìn kan wá jẹ́ wọ́n ti fẹ̀sìn gba dọ́là lọ́wọ́ wa wọ́n ti fọ ẹ̀sìn gba nǹkan táwọn bàbá wa tí wọ́n ń lò láyé ìgbà yẹn tí ayé fi ń dára wọ́n ti gbà á nítorí pé tá a bá padà sí ẹsẹ̀ yẹn ṣé èmi ni máa lọ fèsì AK-47 àbẹ́mi ni ẹnìkan máa yọ ìdàbà bléèdì lásán gan mi ò gbọdọ̀ dúró débi ọ̀bẹ ṣùgbọ́n táwọn tó ní kinní lọ́wọ́ bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ti jẹ́ pásítọ̀ yìí. pásítọ̀ kò sí nǹkan kan. sáàmù ò lè dá ọ̀tá. sáàmù ò dá ọ̀tá bọ̀ dúró olóòtú sáàmù ò dá ọ̀tá bọ̀ dúró fi jà gbógun táwọn wo olúwa gbógun táwọn tó gbógun tì kò ràn òótọ́ ni mo sọ fún yín olóòtú àti ìmọ̀ bóyá òótọ́ ni àbírọ́ kan èyí tí mo fi hàn yín tó yẹ pé wọ́n lọ kó àwọn kan lórí òkè. wọ́n jí àwọn èèyàn gbé lórí òkè lóòótọ́ níbi tí wọ́n ti ń ṣèṣọ́ òru. olóòtú ìyẹn ò tí ì pẹ́ ìyẹn sì jẹ́ ìgbà kejì nípínlẹ̀ Kwara ní ìjọba ìbílẹ̀ Èkìtì. ó dáa ṣé màá gbé bíbélì dání màá ní mò ń lò sóòrù kan sí. ṣe rí ìyẹn ló fi jẹ́ ká padà sẹ́sẹ̀ àárọ̀ bàbá padà sẹ́sẹ̀ àárọ̀ ìlú yìí máa dáa jù báyìí lọ a ti fi ẹ̀sìn tán mú wá bá wa ẹ̀sìn tán fi tàn wá jẹ ẹ̀sìn tán fi gba nǹkan ribiribi lọ́wọ́ wa yàmọ̀ mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan náà I will see some parents wọ́n á sọ ìbò màá ní ṣé ìbò wèrè lẹ́ ń sọ yìí ṣe ìta nínú ọgọ́dẹ ìbò ẹ̀ gùdù tó ti wa ṣùgbọ́n bí Yorùbá là ń sọ yìí because mo ṣe English ni mo kò ṣe pé àwọn tó mọ̀ mí tó bá yẹ pé English program náà ni ẹ máa mo ṣe máa flow I am so blessed but kẹ máa wá pé Yorùbá wa ní vernacular kẹ máa relegate tó bá dìgbà election sí tó bá lọ sókè ọ̀yà lọ ṣe ìpolongo ìbò Awúsá náà máa fi bá àwọn èèyàn wọn sọ̀rọ̀ táwọn idiot yìí bá débí wọ́n á máa sọ èyìnbó táwọn màmá lọ́jà nǹkan tó gbọ́ wọ́n á fi tàn wọ́n jẹ
wọ́n á fún wọn 500 fún wọn 1000 naira ṣe rí ó dìgbà tá a bá tó gbé nǹkan tí wọ́n fún wa tá a bá gbé lárugẹ lórílẹ̀ ní la máa tó ní ìgbádùn Odòsìn inú mi dùn bó ṣe bẹ̀rẹ̀ o mo mọ̀ pé àwọn ń tà àwọn Àgbẹ̀kọ̀yà anágbẹ̀kọ̀yà náà lópinlẹ̀ Ògùn a ní OPC yẹn mi ò fi taratara kótó àwọn yẹn jẹ́ nítorí bá Gani Adams ó ti rówó ti dọbẹ̀ ó ti yọkùn èmi ò tí ì gbọ́ ìgbésẹ̀ tó ń gbé gẹ́gẹ́ bíi ti Sunday Igboho mi ò tí ì gbọ́ because tá bá fẹ́ sọ̀rọ̀ pé wọ́n fìyàn jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn jagunjagun ló ń jẹ oyè yẹn kò ń ṣe pé àfẹnujẹ tàbí fi ọlá fi kíní kan jẹ òun ni o fẹ́ sọ̀rọ̀ ẹ fún mi pé ojú OPC no àwọn ò sí nílànà yẹn àwa náà bá rìn dé gbogbo ìpele yẹn ṣùgbọ́n ìtawà gbé dání tá a gbé dání àgbà lóòótọ́ ti kú ti yè ṣùgbọ́n Yorùbá a ní nǹkan tó lè dáàbò gbogbo wa èmi ò dẹ̀ kẹ̀yìn sí ẹ̀sìn kan mi ò kẹ̀yìn lẹ́yìn kankan ó bá ti jẹ́ sí àlàáfíà ṣùgbọ́n ẹ̀sìn tó ń pààyàn yìí mo kẹ̀yìn sí because lè sọ fún mi pé ìjà ẹ̀sìn lẹ́ ń jà tẹ máa dú èèyàn bí ẹni pẹran àwọn kan tẹ̀ tún burú wọ́n wá mú èèyàn wọ́n wá tún fi kọ́ igi bí ìgbà tán fi màálù kọ́gi wọ́n wá dáná sí wọ́n wá ń ya jẹ wọ́n ń ya èèyàn jẹ ẹnìkan tún mú ọwọ́ èèyàn ó pọn ọlá tí wọ́n dẹ̀ ń ṣe fídíò ẹ̀ wọ́n dẹ̀ ń sẹ́ǹdì yẹn sí gbogbo àárín ìlú gbogbo wa dẹ̀ ń wò yẹn a dẹ̀ sọ pé orílẹ̀-èdè la wà a ò sí lórílẹ̀-èdè tálàáfíà wà ń bẹ̀ o àfikọ́ lọ́n dálàáfíà padà sí orílẹ̀-èdè yìí mi ò ní purọ́ fún yín àwọn ọmọ akẹ́kọ̀ọ́ poli kan wọ́n bá mi ní ojú ọ̀nà kan wọ́n bẹ̀rẹ̀ pé kí n sọ̀rọ̀ nípa Nigeria is a failed state Nigeria já wa kulẹ̀ and ó wà nínú òfin tí Lord Lugard tó ń ṣe over 100 years ago wípé tí Nigeria ò bá ti ṣiṣẹ́ after 100 years kí Nigeria disintegrate ká pín bó bá jẹ́ yẹn náà la máa ṣe kóníkálukú máa lọ kókè ọ̀yà máa lọ kí ilẹ̀ Ìgbò nǹkan kó máa lọ kóníkálukú wá dá dúró kóníkálukú lọ ṣàkóso ìlú ẹ̀ tán bá wà lókè ọ̀yà wọn tán bá fẹ́ sọ gbogbo wọn di ìlú mùsùlùmí kán sọ wọ́n dì kán fẹ́ wá tó kù sílẹ̀ nítorí pé ìpele tá a wà yìí sìn arò òrokùn arò yẹn di yẹn ni o wọ́n dẹ̀ ṣe ń rìn gbogbo inú igbó tó wà l'Ógùn state náà wà mo rántí wípé mo gba ibi ọ̀nà FUNAB wọlé rí màálù la fẹ́ rà tẹ bá wo bí ta ti lọ rí àwọn onímàálù nínú igbó kìjikìji mo wò pé over 1 hour sí 2 hours la fi rìn wọnú gbé ẹ̀ta náà wá màálù ìgbà tá wá báwọn èèyàn ń bẹ̀ ń ṣe lẹ̀mí mi ń ṣe kíjokíjo pé táwọn ará bíi tán bá lọ pa ohùn dà tán so wá mọ́lẹ̀ kí la fẹ́ sọ pé àwa débi nẹ́tíwọ̀kì ò sí ń bẹ̀ so ṣe rí àfi kí gbogbo wa ká jí gìrì ká ní àwọn tó fẹ́ ṣèlú lóòótọ́ kò ń ṣe àwọn tó wá kówó ìlú jẹ kò ń ṣe àwọn tó fẹ́ ká sọ wọ́n dọlọ́run náà tó bá wà nípò èmi ò lè sọ olóṣèlú kankan dọlọ́run tó bá wà nípò kó tiẹ̀ gbàgbé torí pé fúnra rẹ̀ ló yan iṣẹ́ yẹn láàyò nídìí iṣẹ́ tèmi náà yàn láàyò mi ò gbà kéèyàn sọ mí dọlọ́run I am not God tí n bá pray fún ẹ tí ìyanu bá ṣẹlẹ̀ ọlọ́run ló ṣe kò ń ṣe mí so tó bá gbégbé òṣèlú tó wà nípò tó sọ fún mi pé ìwọ bóyá kinní kan ìwọ kinní kan tó wá wò pé ká máa wá dọ̀bálẹ̀ kí ọlọ́run má jẹ́ fún wa lóúnjẹ òjò wa lónìí lọ́lọ́run sọ mi ò béèrè oúnjẹ ọ̀la kọ́lọ́run ti fún mi lóúnjẹ ìní ni so ẹ rí ipò tá a wà lórílẹ̀‐èdè yìí òun ni wípé kí a ran àwọn ẹlẹ́sìn àwọn bàbá wa lọ́wọ́ tí wọ́n ní ojúlówó nǹkan ìṣẹ̀ǹbálẹ̀ lọ́wọ́ irú gbogbo inú igbó yẹn kò ní ìdìpọ̀ ń kó gbọ́n lọ bá wọn wọ́n á ṣàṣẹ sáfẹ́fẹ́ ni wọ́n á bá fẹ́fẹ́ sọ̀rọ̀ ni wọ́n bá ti bá fẹ́fẹ́ sọ̀rọ̀ ó dà irú ìtẹni tí mo sọ lẹ́ẹ̀kan wípé wọ́n gbé babaláwo yẹn lọ ilé ẹjọ́ ìgbọ́n gbedele ẹjọ́ bí babaláwo ṣe jókòó tó wò wọ́n rè lóyún dé kò dìde kó omi tó jókòó sí. nílẹ̀ Yorùbá wa yìí. ní ilẹ̀ Áfíríkà yìí ni o mo mọ̀ pé Yorùbá náà ni o wọ́n ní nǹkan tí mò ń sọ yìí o àwọn tó jẹ́ Yorùbá tó ní lọ́wọ́ àwọn náà a máa sọ fún yín pé òótọ́ ni nǹkan tí mò ń sọ pé àwọn ní lọ́wọ́ tẹ̀ríngbò yín dé adájọ́ àwọn sẹ́kítírì gan wọn gbé fáìlì oníkálukú ẹnìkan tó dùn mí fún ni tó jẹ́ pé aláàbò ara tó dọ̀bálẹ̀ báyìí tó mú àpò tó fi ń bo orí gbogbo ẹsẹ̀ ńkọ́ àtàpá lóyún máa ń tàyàn irú yẹn lásán tó bá ran sínú àwọn igbó yẹn ńkọ́ ṣé wọ́n á dúró ni ṣé ó ṣẹ̀ṣẹ̀ nídìí pé kán gbébọn lọ ṣe rí lára nǹkan tí mò ń sọ nìyẹn ìyẹn ò sínú Bíbélì kò sínú Quran ẹ̀sìn wa tiwantiwa ìyẹn mo ṣe sọ ṣáájú Ọlọ́run mọ ìyàkuyà táwa Áfíríkà yà Ọlọ́run mọ irú àwọn olórí tí wọn ò ní rí ṣe wa rò tó máa wá bá wa ń bẹ̀ ló ṣe fún wa lẹ́sìn tó lè wò wá sàn
ṣùgbọ́n ńgbà wọ́n mú ẹ̀sìn méjèèjì dé òun ni abára wa nípele tá a wà yìí ẹnikẹ́ni tó bá fẹ́ lọ sípò kán má fi ìwé ẹ̀sìn kankan kán má fi búra fún wọn nǹkan Áfíríkà wa ni kán lò fún wọn kán wá wò ó bóyá wọ́n á ṣòótọ́ tàbí wọ́n á parọ́ ńgbọ̀n bá dépò yẹn. ẹ wá já wò ó lọ́wọ́lọ́wọ́ báyìí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ó ti dá ẹgbẹ́ kan lẹ̀ ó ní ẹgbẹ́ jagunjagun ni o ìrú ẹkùn ó sì lóun ti tẹ̀ síwájú ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kí wọn ó bẹ̀rẹ̀ sí wọnú gbó rìsáàfù wa lọ gbogbo ẹnikẹ́ni tó bá lóun ọmọ wèrè tó ń digbó mú kí wọn ó tú jáde nítorí pé ń bá fẹ́ ṣiṣẹ́ tó tọ̀nà yóò bọ̀ gbangba kó bọ́ sáàrin ìlú ní wọgbó. bẹ́ẹ̀ni ṣé ẹ rò pé yóò rí mọ́lẹ̀? ìjọba àpapọ̀ ti fọwọ́ sí ìjọba àpapọ̀ ti fọwọ́ sí ṣe rí ìgbà tí mo rí fọ́nrán yẹn torí mo ní nǹkan tí mo fi gbóhùn olóyè Sunday Igboho náà lẹ̀ ó sọ tẹ bá wò nígbà ẹ mọ̀ pé mo ní àjàfẹ́tọ̀ọ́ mi èèyàn ni mí àmọye ìgbà láti lọ sí gbogbo ọ̀nà Ìrúwà Ìgàngàn Làǹlátẹ̀ Ṣakí nítorí pé àwọn Fúlàní wọ́n ń gé àwọn èèyàn lọ́wọ́ wọ́n ń dí àwọn ẹ̀gbọ́n lọ́wọ́ wọ́n ń pààyàn wọ́n ń ṣoríṣiríṣi ẹni tó dọ̀gá mi ta tó dọ́yẹ pé òun lẹ alága àwọn ẹgbẹ́ tó ń jàfẹ́ pọ̀ mìíràn Barrister Bankole Solomon gbogbo alájọ lọ sọ́nà yẹn ọ̀nà yẹn kò ṣeé rìn láwọn àkókò kan ṣùgbọ́n gbà Sunday Igboho tó gbé ìgbésẹ̀ mo ti lọ sọ́nà yẹn dáadáa mo ti lọ sẹ́yìn dáadáa tí mo lọ tọkàn balẹ̀ láyé ìgbà kan àtò bẹ́ẹ̀. àwa náà lọ lẹ́yìn ìgbà tí Sunday Igboho lọ bá wọn jà ń bẹ̀. àdúrà ló yẹ káà Yorùbá ṣe fún níbi tá a sọ yìí ó sọ̀rọ̀. a bá ìkan lára àwọn kábíyèsí ìlú yẹn sọ̀rọ̀ Ìdèrè. Ìdèrè yẹn náà mo kọjá gbogbo bẹ̀ mo dúró ń bẹ̀ yẹn gan náà nítorí pé ẹ má jẹ́ ń tàn yẹn jẹ olóòtú ṣe rí ẹni yìí Ọlọ́run ó sọ Kristẹni lòun òun lọ ṣọ́ọ̀ṣì ó sọ tí mò ń sọ nìyẹn ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ làṣà ṣe rí àwọn nǹkan àṣà ìṣẹ̀ǹbáyé wa òun ló yẹ ká lò ká fi ẹ̀sìn sọ́tọ̀ bẹ́ẹ̀ wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi ẹnu fi bàjẹ́ wọ́n gbé lórí gbogbo nǹkan láyé àtijọ́ ṣé ọ̀fun kan ó lè wọlé onílé tí ò ní mú gbálẹ̀ kó gbálẹ̀ títí ilẹ̀ máa fi mọ́bi tó wà ṣé kò ṣe sáyẹ̀nsì ò bá ní. sáyẹ̀nsì ò bá ní. ẹjọ́ olóòtú ṣe rí àwọn nǹkan kan wà tó jẹ́ pé níbi tá a dé bára wa ìyẹn mo ṣe ń bèrè ńgbà àkọ́kọ́ bẹ̀rẹ̀ pé báwo la ṣe débí kí la ṣe bára wa bí tá a wà yìí wọ́n ti fẹ̀sìn wọ́n ti fi gba nǹkan ribiri lọ́wọ́ wa mo mọ̀ pé àwọn dìndìnrín kan wọ́n máa sọ pé kí leléyìí sọ àwọn òpònú akídanidání kán dúró dè bọ̀n àwọn tó ń sọ pé tí mò ń sọ yìí kán jẹ́ kán ṣá wọn ládàáwò. ẹ wàá rí tẹ̀sìn yẹn nílẹ̀ Yorùbá yìí Ọlọ́run fẹ́ràn wa débi pé kò sí mọ̀lẹ́bí tẹ́ ẹ dé kò sínú fámìlì tẹ́ ẹ dé ẹ bá Kristẹni ẹ bá Mùsùlùmí ẹ bá oníṣẹ̀ṣe tẹ́ ẹ bá wá dénú ilé kan tẹ́ ẹ bá oníṣẹ̀ṣe rárá tó jẹ́ gbogbo wọn Kristẹni àti Mùsùlùmí ni wọ́n. kò sí olóòtú. nínú wọn Kristẹni wọn àti Mùsùlùmí wọn níjọ́ tó bá lálàá tó le ọdún oníbílẹ̀ ní ń bọ̀. ló máa sáré lọ olóòtú kò tiẹ̀ sí ní olóòtú kò sí létí òsì kò sí wípé bóyá gbogbo wọn ti di Kristẹni àbí wọn di kinní kan pé tí nǹkan kan bá le kò sí inú ẹbí Yorùbá tí kò sí. ìkànnù wọn ṣàmọ bọ àfi tí kò bá ń ṣe ìran Odùduwà ló tẹ gbogbo wa dó. ìkànnù wọn ò bọ igun. ìdílé títí wá sí Ọlọ́ṣun ni wọ́n. ẹsìn lẹ́nu tó sì ń ṣe dì sí. àfi tí n bá padà lọ sílé n bá lọ lé bóyá látọ̀. jẹ́ nínú ìdílé yín ẹ̀rọ ìṣẹ̀ṣe kan. láyé ìgbà àwọn bàbá wa ló ti wà. ṣùgbọ́n ṣe lè fọwọ́ ìgboyà pé gbogbo wọn tó wá jẹ́ Kristẹni tàbí Mùsùlùmí nìsín kò ní ṣèyí tí ó lọ bá wọn bàbá. bọ́ bá lọ bá wọn àlè ní kọ́ má lọ bá wọn o. olóòtú wọn ní sọ ní gbangba páwọn ń ṣe é. ọ̀pọ̀lọpọ̀ ohun tí mo ti sọ. bàbá ní oògùn láàbọ̀ o. bàbá ẹ wò kára mi ṣáà ti balẹ̀ kí gbogbo kọjá ti bọ́ sí. ẹ ṣáà bá mi ṣe é. ẹyin báyìí ni ó na. ẹ ṣáà ṣe é ẹ gbà. ẹwẹ tún fẹ́ lè ra káàdì. bẹ́ẹ̀ ni òótọ́ ọ̀rọ̀ lẹ sọ lótú. òótọ́ ṣẹ́ni wọn ò wá ṣẹ̀ṣẹ̀ ṣe. ṣẹ́ni olóòtú mo ti sọ títí mo ti sọ tẹbí mi ìdílé Ọlọ́ṣun nítorí pé àwọn tó jẹ́ bàbá wa àwọn 5 ni wọ́n ẹni tó jẹ́ obìnrin nínú wọn a rí i pé gbogbo ẹnu mọ́mì ẹnu wọn bó ó tún ṣe kinní sí wọn láyà a wá béèrè dádì kí ló ṣe mọ́mì báyìí wọ́n bá ní ìdílé Ọlọ́ṣun làwọn
màmá ṣe mistake lọ mu èèwọ̀ òun ni gbogbo ẹnu ló fi bó ohun tá a fi mọ̀ nìyẹn téèyàn bá dẹ̀ dé family house wa ní ṣé Ìjàyè nílé yẹn wà ń sìn wọ́n pe Àwórì láwórì ní Èkó àwọn bàbá titi wa ló tẹ Àwórì dò àwọn bàbá wa ló tẹ Àwórì dò ilé wọn sì wà ń bẹ̀ àwọn tó ju àwa lọ wọ́n mọ ibi ilé yẹn ojúbọ Ọ̀ṣun yẹn sì wà ń bi ilé yẹn èmi ò mọ̀ bẹ̀ o ṣùgbọ́n àwọn tó jù wá lọ tán débẹ̀ sọ pé ó sì wà ń bẹ̀ ẹ mọ̀ ṣe rí gbogbo bí àwọn èèyàn tẹ̀ ṣe máa ń ṣe ọ̀rọ̀ ilé ayé ìbí pé kò nìkan ni ohun tí àwọn bàbá wa fi kọ́ wa ẹ̀sìn kìrìsìtẹ́nì làwa bá ṣùgbọ́n ó jẹ́ ká mọ̀ pé inú ìdílé àwọn Ọlọ́ṣun ni o ẹ má mẹ́mú o ṣùgbọ́n bí gbàgbọ́ ẹ bó bá nágbára tó lè mú tí ò ní ṣe ẹ́ nìkan kan wọn ò ní ká má mú o ṣùgbọ́n àbá ìtàn yẹn èèwọ̀ rèé ìyẹn ni mò ń sọ ó ti mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa lóòótọ́ tá jẹ́ fámìlì mi ìránṣẹ́ Ọlọ́run ló pọ̀ jù nú wa àwọn obìnrin wa náà gbọ́ lóhun tó wá fẹ́ ṣe ìránṣẹ́ Ọlọ́run náà fẹ́ ṣùgbọ́n àwọn bàbá wa oníṣẹ̀ṣe pọ́nbélé bàbá tó bí màmá mi Lálẹ́yẹ tí ò bá jẹ́ pé àwọn ọmọ mi wà lọ́jọ́ ọmọbìnrin ni anẹ́tọ̀ láti jẹ ọba ní Aké ìtorí tẹ́ ọba wọ palace yẹn di ọ̀la mo wo àbí centenary hall mo rí photograph bàbá mọ́mì wa ń bẹ̀ Lálẹ́yẹ ọmọ Ìjàyè ni wọ́n Ìjàyè náà dẹ̀ wà lọ àwọn tó ń jọba láké gbogbo àwọn kinní yẹn ṣe rí Ọlọ́run kó ṣàánú wa pẹ̀lú gbogbo èyí tá à ń sọ yìí náà tí ẹ̀sìn àwọn nǹkan bàbá wa yẹn